Odò àmóhùnmáwòrán òun náà ni a ti ń kàn sí yín báyìí. Táíwò Atọ́lágbé lórúkọ mi, ìgboro la wà báyìí láti mọ ohun tí àwọn èèyàn lérò lórí eléyìí tá a fẹ́ ká máa pẹ̀kẹ́lù báyìí. Lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa náà ni a tún gbé wá sí ìgboro báyìí káwọn èèyàn kan bá wa sọ èrò wọn. Kò sí kí èrò àwọn èèyàn má ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ lórí nǹkan torí ẹ̀ náà ni a ṣe mú wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. A rí wípé ó pọ̀ láàrin àwọn ọmọ tí ó wà láàrin ọjọ́ orí adọ́dún mẹ́wàá a ti ń rí mẹ́wàá ní ìsìn títí bọ́ sálẹ̀ títí bíi 12, 13, 15 kọ́tẹ̀ tó wọ 20 tó jẹ́ wípé oògùn olóró ìṣáà náà lóríṣiríṣi àti nípele ìpele òun náà ni wọ́n mú. Kí ló fà á tí ó tún fi wá wọ́pọ̀ sí i ju ti tẹ́lẹ̀ lọ láwùjọ wa? Ẹ̀yin èèyàn ẹ bá wa dá sí i. Torí àwọn ọmọ èmi àwọn òbí wọn kọ́ wọn bet àwọn ẹgbẹ́ tán tún ń kó wọ́n bá ti bí àwọn yahoo nǹkankan yẹn wọ́n ń kó ẹgbẹ́ yẹn láti máa ra àwọn oògùn olóró yẹn kójú wọn lè máa ṣáìn wọn ò dẹ̀ mọ̀ pé wọ́n fi ń ba ilé ara wọn jẹ́ ni nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Tí bàbá wa mú ọwọ́ ìyẹn mú ọwọ́ bàbá ẹ̀ nìyẹn èyí tí bàbá mu tó mọ́ mu yẹn ó jẹ́ pé ìyẹn mú ọwọ́ bàbá ẹ̀ ó mú nǹkan tí bàbá ẹ̀ ṣe tó ti ń ṣe lójú ẹ̀ òun ló jẹ́ kó mú ọwọ́ bàbá ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n bá bẹ̀ sí ní kó wọn tó bá rí ẹni tó bá mú àbí ètò mú gbó nínú ilé kọ̀ọ̀kan bá ń sọ tó bá bẹ̀ sí ní kó wọn kìíní yẹn á dínkù bẹ̀tì àìkó wọn yẹn tó ń wò pé àwọn ń ṣe ìwà tó dáa lójú ara wọn tó bá mú àwọn kan tó bá fi jófin ara wọn á wálẹ̀. Táwọn òbí kó tọ́jú ọmọ ẹ̀ wọ́n ní tọ́jú ọmọ ẹ̀ kó lè fún ẹ ní ìsinmi torí irú ọmọ tèmi sì sometimes àjọ ń lọ nínú mọ́tò ni wọ́n kó àwọn ọmọ kan bọ́n ṣe kó wọn báyìí wá tẹ̀sí ń bẹ̀ wọ́n pé kan má kó àwọn ọmọ yẹn lọ bí àwọn ọmọ yahoo kankan bẹ́ẹ̀ yẹn kíá lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti ń sọ fún ọlọ́pàá ẹ̀ pé ẹ jẹ́ n transfer owó fún yín ó ti sáré ṣe owó fún ọlọ́pàá yẹn pápápá gbátàdé wo pé ọmọ tá à ń bá bẹ̀bẹ̀ gan-an a ṣe nǹkan tó ń ṣe lélẹ́yìí ṣe ni everybody fi sílẹ̀ tí gbogbo wa lọ nínú mọ́tò à ń lọ sí Ìjẹ̀bú ńjọ́ yẹn wọ́n dẹ̀ kó àwọn ọmọ yẹn tí tó bá ti rí pé ọmọ òun ṣe bẹ́ẹ̀ yẹn kó mú lọ sí bóyá kó kánsẹ́lì ẹ̀ irú kìnìṣẹ́ ọmọ èmi kò lọ sí ṣọ́ọ̀ṣì èmi kò lọ sí mọ́ṣáláṣí òbí mi gan kò tọ́mọ ẹ̀ sí ní ìlànà Ọlọ́run ẹni tó bá tọ́mọ ẹ̀ sí ìlànà Ọlọ́run sì kò lè ṣerú ẹ̀ ìjọ yẹn ṣe ọmọ tèmi nìkan náà dá fílẹ̀ nu mọ́tò kódà ọmọ tèmi gan ojú ẹ̀ gan ju ó dàgbà ju àwọn tó wà ní mọ́tò yẹn tí mo rò pé wọ́n máa ní kóò náà bọ́lẹ̀ mo kàn ń wò pé báwo náà ṣe ya sáré mọ̀ ní ara wọn pé àwọn tó ń ṣe nǹkan yìí nì ìmọ̀ràn tèmi gbà àwọn ìjọba ni pé wọ́n ṣàánú wa wọ́n bá wa mú àwọn ọmọ yẹn tó bá bẹ̀ sí ní mú mélòó bíi 2 àbí 3 wọ́n á dínkù àwọn nǹkan tó ń ṣe ẹ̀tọ́ rí pé wọ́n ti pọ́nìṣì ẹ̀ wọ́n á rí i pé àwọn ò ní ṣe kinní mọ́ káwọn òbí náà kẹ̀rì kan tọ́jú ọmọ wọn kọ́dẹ̀ kọ́ ọmọ wọn pé nǹkan báyìí wọ́n ń ṣe tó bá ti lè ṣe tó bá ti lè mú ẹ débẹ̀ kó máa gbé ń bẹ̀ ni o tó bá ti lè ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọ kinní yẹn á dínkù. ọ̀ràn tó wà níbẹ̀ ni pé olúkúlùkù ló máa tọ́jú ilé ẹ̀ tí wọ́n bá tọ́jú ilé ìta wúlò kò sí ohun tó ń ṣẹlẹ̀ nísìnyí láwàdí lórí àwọn ọmọ yẹn ẹ jẹ́ àkọ́kọ́ béèrè lọ fámìlì ìyá àti bàbá rí ìwo wo ni ìyá àgàn ń gbé orí ìgbésẹ̀ wo ni bàbá gan ń gbé nítorí bẹ́ẹ̀ kẹta bá wòran ọmọ lówó yẹn ló sábà máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tán bá kí ẹ̀ ọmọ yẹn wà lẹ́yìn sí ọmọ irú nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ tó ọmọ tálíkà ẹ̀ lè rí pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ yẹn kẹ́ tó rí ọmọ tálíkà bíi 4 láàrin wọn ẹ ti rí ọmọ lówó tó jù bẹ́ẹ̀ lọ àdúrà wa ni wípé Ọlọ́run kó gbà wá torí ohun tó ń ṣẹlẹ̀ torí ọ̀rọ̀ Bíbélì ti fẹ́ máa ṣẹ pé ìgbà tí ayé bá fẹ́ lọ sópin ohun tí a ò rí rí ó máa ṣẹlẹ̀ Bíbélì náà sọ àná ẹ jẹ́ ká ohun tó ṣẹlẹ̀ ń sìn ìgbà tí bàbá àgbàlagbà 70 years ń bọ́ ọmọ
13 years lájọṣepọ̀ yá mọ̀ pé ìgbésí ayé ti lọ ká má ti sọ pé àwọn tó mú nǹkan sìn ọmọ ẹ̀mí ẹ̀ rí ìmúra ẹ̀ wọlé gan ìyá ò ní sọ pé bolo ti ń bọ̀ bàbá ò ní sọ pé bolo ti ń bọ̀ tí o bá rí lé lọ́wọ́ bàbá ẹ kò ní tẹnu ìyá jáde sórí ẹ̀ bẹ́ẹ̀ ń dà ẹtọ́ ọmọ ẹ bá múra tí ò yẹ wọ ẹtọ́ ẹ̀ láti rẹ̀ ṣé o bá rí lé lọ́wọ́ bàbá ẹ ṣé o bá rí lé lọ́wọ́ ìyá ẹ kọ́mọ ṣáà ti mú nǹkan wọlé ní ṣojú àdúrà táwọn gbà pé kọ́lọ́run kó ṣe kí ni kó mú ìgbà padà. bí èrò kò fà á bẹ́ẹ̀ kí ni wọ́n rò kó lè jẹ́ nǹkan tó bóyá àwọn òbí ló ní pàtàkì kó tàbí ìjọba. ìjọba ni o ìjọba ni o in fact ìjọba tó bí everybody ní so serious kọ́lọ́run ṣàánú wa ni everybody sọ pé wọ́n ní dọ́là lẹ̀ sí wálé nísìn kò tún sí nǹkan kan ìbẹ̀bẹ̀ là ń bẹ ìjọba kán ṣàánú wa kán máa yẹ kébi pa wa kò torí everybody ẹlòmíì ẹ̀kọ́ máa rí tí ó jì mọ́ ni ebi ló pa kò ṣe pé nǹkan míì so nǹkan tó mèsì pé kán jọ kán ṣàánú wa ebi pa mẹ̀kún ìjọba náà la máa bẹ̀ o torí bọ́n ṣe ń gbé wọlé àwọn ìjọba mọ̀ sí torí come here bọ́n ṣe ń gbé wọlé ìjọba mọ̀ sí o torí tó bá mọ̀ sí wọn ò lè máa gbé wọlé wọn ò lè máa tà torí bọ́n ṣe ń gbé wọlé làwọn èèyàn wá ń rà tó ń mú kú mo dẹ̀ ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ó ń ṣe wọ́n léṣe gan ó ń ṣe wọ́n ìfá ìkọ́ tó tẹ̀ fi ń ṣe wọ́n ò tiẹ̀ da nowadays àtọ̀ kò dá rárá. ok wọ́n ní nǹkan tó jẹ́ kí gbogbo ẹ̀ rí bẹ́ẹ̀ lásìkò yìí ni pé gbogbo àwọn ọ̀dọ́ wa lásìkò yìí kò sí ẹ̀rù mọ́ ẹ̀rí ọkàn ọ̀pọ̀lọpọ̀ wọn ò sì ṣiṣẹ́ mọ́ láyé ìgbà kan gbà tẹ́rù wà dáadáa wọ́n á máa lọ jí mu bí kí wọ́n lọ tọ́lẹ̀tì bí kí wọ́n jókòó lẹ́yìn kò lé bí kí wọ́n wá gbósùrù kan fi bojú àmọ́ nísìn kò sí ẹ̀rù mọ́ ó dàbí ká pé nínú àwọn olórí wa yẹn gan wọ́n ń lo àwọn díẹ̀díẹ̀ láàrin wọn láti fi wọ́n ṣe bíi tọ́ọ̀gì láti fi wọ́n ṣe tí wọ́n tó jẹ́ pé tí wọ́n bá mú kíní yẹn tán kò sí irú wà tí wọ́n lè wù kò sí irú tí wọ́n lè ṣe wọ́n lè pa àwọn sókè dilẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ but ohun tí èmi rí tó lè jẹ́ bí solution náà ni àwọn ìjọba wa náà wọ́n lè ràn wá lọ́wọ́ nípa bóyá tí wọ́n bá irú àwọn tó mú yẹn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbé wọn tàbí tí wọ́n bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn irú àwọn tó tún ti lọ sí school tí wọ́n ti parí iṣẹ́ yẹn àbí tí wọ́n ti parí tí wọn ò ríṣẹ́ tí wọ́n bá yá bí wọ́n bá wa wáṣẹ́ fún wọn àìríṣẹ́ mú ń sún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì débi irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé níbi àìríṣẹ́ tó pé kóun jáde lọ lénìí kóun jáde lọ lọ́la níbẹ̀ ni wọ́n ti ń join bad gang ní nǹkan tí ò yẹ kó rí bẹ́ẹ̀ a rọ àwọn ìjọba wa kí wọ́n ràn wá lọ́wọ́ láti pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ wa àwọn òbí láti ilé nìyẹn ti bẹ̀rẹ̀ kí àwọn òbí náà kí wọ́n bá wa mójútó wọn dáadáa láti ilé kó tó di pé wọ́n jáde lọ sí school láti secondary school nísìnyí làwọn ọmọ ti ń join bad gang yẹn kó tó di pé wọ́n dé higher institution but tí òbí kálukú bá ti tèmù wọn láti ilé tí wọ́n bá ti tọ́jú wọn tí wọ́n bá wọn sọ̀rọ̀ tí wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wọn láti ìgbà dé ìgbà á jẹ́ kí ẹ̀rù lè wà lọ́kàn wọn wọn ò ní lè ní àǹfààní láti darapọ̀ mọ́ ẹgbẹ́ búburú ènì ní ojúṣe àwọn òbí nípa wọ́n sì máa pèsè ohun tó bá nílò fún wọn wọ́n máa pèsè ohun tó bá nílò fún wọn lásìkò tó fi jẹ́ pé wọn ò ní lè wo ojú olójú wípé alágbájá ṣe báyìí èmi ní àṣe níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa imitate wa tí ò dáa Ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́. ẹgbẹ́ wọn lọ skul wọn ṣe gbogbo ẹ̀ kọ́kọ́ tá máa sọ tí èmi lè rò tá a lè ṣe ni pé gẹ́gẹ́ bí òbí ká fi ọ̀rọ̀ àwọn ọmọ alẹ́ Ọlọ́run lọ́wọ́ káwa náà dẹ̀ máa mọ́nítọ̀ wọn because ọmọ tó jáde nílé tó gbé bag tó sọ pé òun fẹ́ lọ síbì kan tó lọ lo 3 days tó lọ lo 4 days tí àdẹ mọ ibi tó lọ kò wà proper ọ̀ tó bá jẹ́ pé nǹkan tó mọ́nítọ̀ tó ti mọ̀ pé a ti máa mọ́ mi máa sọ pé ibo ni mò ń lọ gógógó wọ́n fẹ́ mọ̀ a gbọ́dọ̀ mọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ táwọn ọmọ wa ń bá rìn àìdá ó jọkùnrin ó jọ ń bìnrin àìdá kó jọmọ ike ló já gbàlagbà a gbọ́dọ̀ mọ àwọn tó ń move pẹ̀lú because àwọn tí wọ́n ní ẹni àgùntàn tó bá járin ó máa jẹ̀gbẹ́ tí a bá ti mọ àwọn tó ń bá lò ìkọkúkọ ni wọ́n máa kọ́ wọn but nípa tí tá bá ti lórí ọ̀fẹ́ Ọlọ́run tá à ń gbàdúrà tá à ń ṣe gbogbo àti gbọ́dọ̀ mọ̀ nítọ̀ wọn ká dẹ̀ máa fọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ọmọ wa tí wọ́n bá ti mọ̀rọ̀ Ọlọ́run tọ́yìn yẹn kọ́ bá tẹ̀ fẹ́ mú wọn kọsẹ̀ kí àwọn òbí dẹ̀ ti máa fún ọmọ ní free movement láti bá àwọn òbí sọ̀rọ̀ because ọmọ mi máa fẹ́ sọ nǹkan mi tí ẹ bá fún láyè láti sọ ó máa ń jẹ́ kó lọ sí wrong way but tí ẹ bá fún láyè láti sọ nǹkan tó dáa ń ṣe pé ọmọ wa sọ̀rọ̀ fún yín sìn ẹ máa wá sọ di wàhálà ẹ máa sọ di ìjà ẹ láti kó mọ́ra
kí ló rò kí ló ṣẹlẹ̀ kí nìkan báyìí ni ìwọ lágbájá gbọ́dọ̀ lọ síbẹ̀ ẹ má yẹ ká fún ní irú ẹ̀kọ́ arrangement bẹ̀ nǹkan jẹ́ kó máa mọ̀ nípa a máa fọ̀rọ̀ Ọlọ́run yé pé nǹkan tọ́lọ́run sọ lélẹ̀ a dẹ̀ máa tún fi àwọn nǹkan kan míì tó dáa ṣàkàwé because ẹni tó bá rí ọmọ ẹ̀ tínú ẹ̀ dùn ìyẹn ló ṣe oríire o ẹni tó bá rí ọmọ ẹ̀ míì outside àwọn máa ní pé ṣèbí nǹkan tí ó dì lélẹ̀ so a máa gbàdúrà kọ́lọ̀ má bà wá jẹ́ lórí ọmọ kọ́lọ̀ ràn wá lọ́wọ́ kó bá wa fún wọn ní ọgbọ́n sí àti mọ̀ kí wọ́n já sáyọ̀ fún wa kó má já sí ìbànújẹ́ àwa tá iṣẹ́ la máa jèrè àwọn ọmọ wa lórúkọ Jésù. To my own view àwọn òbí ló ní ẹbí nítorí pé gbogbo ilé ló ní bíbí ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ló ní títọ́ so àìní títọ́ yẹn ló bí gbogbo ilé to my own view and what I seen what is going on even ọmọ 10 years gan mú nǹkan ó ń fa nǹkan wọ́n lè ní bíbí ṣùgbọ́n wọn ní títọ́ tó bá yá sí pé wọ́n ní títọ́ ni and ìyẹn wá látọwọ́ ìyá ni nítorí pé ká sọ pé bàbá gbogbo ayé ni but ìyá ló jẹ́ tó mọ̀ pé òun rí nira pẹ̀lú oṣù 9 yẹn òun ló jẹ́ kó lè mójútó ọmọ tí wọ́n fi máa yí pé káre kú iṣẹ́ torí ìyá náà máa ń kí kú iṣẹ́ ìyá gangan lọ́wọ́ máa ń kí kú iṣẹ́ so nítorí ìdí èyí so gbogbo lé ló ní bíbí ṣùgbọ́n wọn ní títọ́ nǹkan tó fa gangan nìyẹn ṣùgbọ́n nǹkan tá a lè ṣe náà ni pé àdúrà nìkan náà ni because life ti bàjẹ́ already ayé ti bàjẹ́ already so ayé tó bàjẹ́ náà ló bí gbogbo eléyìí so Ọlọ́run má yẹ káwọn àwa àtàwọn ọmọ akájì sínú ọ̀fìn ayé so ojú bẹ́ẹ̀ lọ. Odo amóhùnmáwòrán Gbangba Làṣàntà.